Ẹni bá ṣe nǹkan bó ṣe ọ̀gbẹ́ yóò ṣe yà ọ̀gbẹ́ bó ṣe yàn. Àtìgbàdé mi ti rí ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi ò tí ì rí eléyìí rí. Ẹrí báyìí náà bẹ́ẹ̀ rí. Ẹrí pé àpẹẹrẹ ìfẹ́. Ilé eléyìí ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun wa. Aregbesola, Minister of Interior. Bàbá wa rí olówó bí mo bá parọ́ ẹ máa ń dá mi. Ẹ wá kó wọn bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ademola Adeleke. Wọ́n wá jókòó lọ́bẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ṣé eléyìí wá dáadáa bí ó? Chase you away. This is your state. Executive order. You are welcome at any time. At any time. Wow. I've gone round to the government house. Very soon I will move to the government house, but I'm going to fix it up a little bit. And of course, the magnificent building that you started. And when I complete it, I'm going to invite you for the commissioning.